ẹ má bínú jàre ìgbìmọ̀ ló wọlé ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ lọ́rùn tí ọ̀rọ̀ yìí tí ó fa sábàbí pé wọ́n padà fúnra wọn lóyún ó ní jọ́nà lọ́hùn tí arábìnrin tẹ̀ ń wé yìí tó bímọ yìí fún òun ò lò ó lọ ló bá lóun ò ní dúró lé ọlọ́run ṣògo pé òun ò dúró ní sùúrù lérè pé àfira ó di ọlọ́run ṣògo ọjọ́ kìíní àná tábìlì táwọn èèyàn lọ ló fa àìríra àwọn mọ́ iṣẹ́ àìdélógbòhùn rẹ̀ lù Ghana àtọ̀hún àtọmọ yìí làwọn bá kọrí Ghana ìgbà wọ́n sì dé Ghana ọlọ́run ṣe bó ṣe ọmọdé àwọn òye ti bẹ̀rẹ̀ pé níbo nìyá òun wà láìmọye ìgbà ṣùgbọ́n èsì tó ń fọmọ náà ni pé ìyá rẹ̀ ò sí lókè èpè mọ́ torí ìwà tí ìyá yìí hù sóhun kò tó kí òun sọ pé ó ní ìyá láyé mọ́ ẹ wo bí tí Sàbí tó gbà báyìí ara ẹ̀ jẹ́ báyìí ẹ wá gbọ́ ìbí là ń lọ ní ọ̀rọ̀ yìí torí tá a bá wojú àkókò báyìí á rí pé ọjọ́ ti ń lọ bí àná díẹ̀díẹ̀ tàlẹ́ tó lẹ̀bi ọ̀rọ̀ yìí ṣé ìyá ọmọ yìí ni àbẹ́ dálẹ̀bi ọ̀rọ̀ yìí ni àbí bàbá ọmọ yìí làbẹ́ dálẹ̀bi ọ̀rọ̀ yìí àbárákùnrin tó fìyàwó ẹ̀ lọ tó sí Ghana làbẹ́ dání ẹ̀bi ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ̀ ń bẹ́ ńlé tẹ́ ẹ̀ láǹfààní àti wọn wò wá wọn mọ̀ pé ìta àwé yìí ó ṣe ní kàyéfì ṣùgbọ́n àríwá eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́wọ́ ni àti pé ọgbọ́n ọlọ́gbọ́n làfi ń fọgbọ́n ṣe nílé ìbójúrí ní ìbílẹ̀ Ẹ̀rẹ̀dò tiwantiwa àbúrò ní kàmí kò ní kàyín tọmọtọmọ gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ láǹfààní àti máa wà ní kúlẹ̀ ànàfẹ́ àbúrò ní kàkú sí gbogbo wa pátápátá eléyìí tí mo rí lè o eléyìí tọ́jú mi rí tẹnu mi fẹ́ wí náà mo ti wí yìí ẹ fèsì ránṣẹ́ bíi kọ́mẹ̀ntì àbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nínú àwọn tá a kà sílẹ̀ yìí talẹ̀ tó jẹ̀bi ọ̀rọ̀ yìí àti pé báwo lẹ ṣe lérò pé ó ṣe yẹ kí wọ́n yọjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ṣé ìyàwó tí ń bẹ Nàìjíríà ní ó padà fẹ́ arákùnrin yìí ni àbí ọmọ tá pàdé Ghana ní ó padà fẹ́ arákùnrin yìí ẹ má jà gbàgbé pé àtìyàwó Nàìjíríà àtìyàwó Ghana àwọn méjèèjì náà sanwó orí àwọn méjèèjì ni wọ́n ṣètò mọ̀mí mọ́ wọn nínú ẹ̀sìn Islam níwọ̀n bá bí ó ṣe yí àjẹkúnlẹ̀ àyànfẹ́ ọmọ àjẹsí ni pé ìyàwó tá a bá so yìgì ẹ̀ ìyàwó ẹ̀ náà ni ó jẹ́ arákùnrin táwọn yìí ó so yìgì ìyàwó tí ń bẹ Nàìjíríà bẹ́ẹ̀ sì lọ́lọ́ rẹ̀ so yìgì ìyàwó tó padà ní ìlú Ghana ṣùgbọ́n kọ́lọ́fẹ́ tí ń bẹ náà ọ̀rọ̀ náà rèé èyí láti jó yẹ pé ìyàwó tí ń bẹ ní Nàìjíríà yìí òun náà ni ìyá arábìnrin tí arákùnrin náà rẹ̀ pàdé ní Ghana lọ́hùn ọ̀rọ̀ ìwà àtàkókò báyìí sójú omi mo mọ̀ pé ẹ̀yin ọmọ tó mọ oyún náà bí tó mọ iye karahun náà ẹ mọ bá a ṣe lè túmọ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ bá a dá sí i bó o lè ṣe lérò pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ṣe lè níyànjú àfẹ́ kí ẹ bá a sọ lórí ẹ̀rọ yìí ẹ pè wá sórí aago àbí kí ẹ bá wa fi èsì ránṣẹ́ bíi kọ́mẹ̀ntì gbogbo bó bá ṣe léwu kó o kò rí ẹ lẹ́ẹ̀mọ̀ bá wa ń bẹ̀ bójú rí lẹ́tọ̀ ètò ní bójú rí láti lè ṣe ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà bá ti mọ̀ fún yín lè lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ èjèèjì ìgbádùn ti yí ìlú jalógún Nàìjíríà níbí àti ní UK ń bẹ̀ náà lọ́hùn ẹ má gbàgbé pé ẹ láǹfààní àti polówó èyíkéyìí tó bá wò ní ọjà yín tẹ́ ẹ fẹ́ jẹ́ káyé ó mọ̀ yín káàkiri ẹ fẹ́ jẹ́ káyé ibùgbà tí ń jẹ ní Nàìjíríà lókè òkun ẹ kàn sí olóòtú àtàlẹ́sẹ̀ olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà àbí kẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Àjẹkúnlẹ̀ Àyànfẹ́ lórí 08134642551 àwọn nọ́mbà yìí ń bẹ lójú screen yìí ẹ rí wọn wò ń bẹ láti bá wa sọ lórí WhatsApp láti kàn sí wa lórí ìpè ọ̀rọ̀ méjì ní bẹ́ńlẹ̀ báyìí
tá a fẹ́ kí ẹ bá a dá sí nínú òbí bàbá àti ọmọ talent tó yẹ kí ọmọ kọ́kọ́ ṣètọ́jú náà méjèèjì ẹ dákun òun náà ti pè nọ́mbà ìlérí tí wọ́n kọ sójú móhùnmáwòrán yìí talent tó yẹ kí òbí kọ́kọ́ ṣètọ́jú náà méjèèjì eléyìí ni ètò àkọ́kọ́ fún tèmi ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni pé nínú èyí tá a wí lẹ̀ yìí talent tó yẹ kó jẹ́ ìyàwó ilé arákùnrin yìí náà méjèèjì èèyàn kan ṣoṣo ó fẹ́ ìyá àtọmọ ṣùgbọ́n kò mọ̀ pé ìyá àtọmọ náà méjèèjì ó pàdé ẹ̀kan ní Nàìjíríà ó pàdé ọmọ ní ìlú Ghana láì ṣe pé ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé irú àwọn èèyàn báyìí wọ́n ní bóyá ó fẹ́ fi ṣoògùn àwúre ni bí èèyàn kan bá dárú ẹ̀ wò tí ọwọ́ ìjọba bá bulẹ̀ bolúwa rẹ̀ yóò ṣe báyìí yóò fi mú dán nínú pẹ̀lú ẹ̀ àní kó sí pápẹ́ ayé àti bá àtẹ̀yìn àtẹ̀yìn olólùfẹ́ àjẹkúnlẹ̀ àyànfẹ́ ọmọ ajé tí àwọn wò mí ojú tẹ̀ fi ń wò mí òdì fọ́ bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ mi òdì di ètò kan ń bọ̀ lórí ètò yìí láìpẹ́ láì jìnnà láti ọ̀dọ̀ aláṣà àti olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ kú ojú lọ́nà fún ètò náà ṣùgbọ́n ó dàbẹ̀ nípa ṣì ní àsìkò díẹ̀ báyìí láti fi bára wa sọ̀rọ̀ lórí èyí tó ń lọ lọ́wọ́ ẹ láǹfààní àti pè lọ́lọ́ báyìí ẹ bá wa gbé sókè nílé àgbára lọ́hùn ẹ bá wa gbé sókè nílé àgbára lọ́hùn ń bọ̀. ẹ má bínú wọ́n ṣe bákan ẹ bá wa gbé sókè nílé àgbára lọ́hùn lẹ́ẹ̀kan sí i à ń retí ìpè àwọn aráalé kí wọ́n bá wa dá sí ètà àwé yìí à ń retí ìpè láti ọ̀dọ̀ àwọn aráalé kí wọ́n bá wa dá sí ètà àwé yìí torí àròjọ́ mùsùlùkùn ọjọ́ tí ń rebi àná bẹ́ẹ̀ sì ni oòrùn tí ń rebi àtiwọ̀ àròjọ́ mùsùlùkùn lórí ètò làwà bójúwí lètò ètò ní bójúrí àrí ọjọ́ mùsùlùkùn kí ẹ bá dá sí lórí ètò yìí ẹ má jà gbàgbé ètò kan ń bọ̀ láìpẹ́ látẹnu ìyáàfin aláṣà àti olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa Nàìjíríà ẹ máa gbáradì sí fún ètò yìí torí ẹ padà bá kọ́ ọ̀pọ̀ náà tó yìí Àjẹkúnlẹ̀ Àyànfẹ́ ọmọ ajé lórúkọ tèmi ń jẹ́ ọmọ wọn ní ẹ̀dẹ́mọ̀kú àrògùn ọmọ ajé lálá ọ̀ṣọ́ ọmọ ajé fọjọ́ gbogbo dàbí ẹ̀gbìn èmi lọ́mọ afẹ́jọ́jọ́yè tó kọ́ pè lọ́ṣẹ́ ọmọ abiláwà ní kùdílẹ̀dẹ̀ tìmí àgbàlẹ̀ ọmọ arúgbọ̀dọ̀ wọ̀lú a ò ní jù báyìí lórí ètò wa ètò yín ètò bójúrí ẹ̀ náwé ní ọ̀sẹ̀ tèmi ẹ pàdé mi ní ọjọ́ Wednesday tó ń bọ̀ ọjọ́ Thursday àti ní dédé àsìkò yìí ní ọjọ́ Friday tó ń bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dùn sí kí wọ́n bá ń jẹkọ̀ tó léwu ẹ fi ètò yín ránṣẹ́ sí wa lórí kọ́mẹ̀ntì àbí kẹ́ pè wá bye for now títí náà táàdì mọ́ pàdé ìyọ́ Ọlọ́run ò ní fi wálẹ̀ o.